tí ń ṣe dọ̀bálẹ̀ ní sẹ́yìn lẹ́nibẹ̀ tẹ́ wá ń gun ẹṣin pẹ̀lú wọn pé ẹṣin tẹ́ gùn wá bá àwọn baba ńlá kú bàbá àwọn ẹṣin gbẹ́ṣe gun ẹṣin wọlé bá Àfọ̀njá nìyẹn tẹ́ gbẹ̀mí lẹ́nu Fúlàní ẹgbẹ́ ẹ̀ wọ́n ní àwọn Yorùbá kọ́ ló ń gun ẹṣin pẹ́yìn ni àwọn bàbá wa wọ́n máa ń fi ẹṣin dára kò dàbẹ́ yín Fúlàní tó jẹ́ wípé ibi tẹ́ ẹ bá gun ẹṣin wọ̀ bá ẹ máa gẹṣin kóòlù ni jàgbàjàgbà o mọ̀ pọ́n ti gbérù ẹ̀ látẹ̀yìn gbogbo àwọn àfáà tó ń pè ẹ́ lẹ́rìí fóònù tó ń sọ pé kó má wọrí àwọn máa dáàbò bò ẹ̀wọ̀n tí wọ́n gun òun kò dáa etí ẹ̀ ó fẹ́ gbọ́ ọ̀rọ̀ ó ní àwọn ará Fúlàní ẹgbẹ́ ẹ̀ wọ́n ní àwọn Yorùbá kọ́ ló ń gun ẹṣin pẹ́yìn ni àwọn bàbá wa wọ́n máa ń fi ẹṣin dára ni àwọn bàbá tiwa jẹ́ kí n kọ́kọ́ sọ tiwa fún ẹ kí n tó wá sọ tiyín àwọn bàbá tiwa tí wọ́n bá gbé ẹṣin dé ọ̀nà wọ́n fẹ́ fi gbayì wọ́n fẹ́ fi gbẹ̀jẹ̀ ni kò tí ì yé ẹ jẹ́ kí n láyé ẹ o ò ráwọn orúkọ tá à ń jẹ ní Gbádégẹṣin kò tí o gbọ́ èdè wa débẹ̀ gbé adé gẹṣin o tí gbọ́ rí àwọn bàbá wa náà ló tún jẹ́ alẹ́ṣin lọ́yẹ́ kéèyàn lẹ́ṣin lásìkò ọyẹ́ o mọ̀ túmọ̀ ẹ̀ owó burúkú ló ń jẹ́ bẹ́ẹ̀ owó tó junú ọ̀rá lọ owó àpótí owó tí ò ní pẹ̀kun ló ń jẹ́ bẹ́ẹ̀ kéèyàn lè maintain ẹṣin lásìkò ọyẹ́ òun ló fi ń pè ní alẹ́ṣin lọ́yẹ́ jagunjagun làwọn tá à ń sọ̀rọ̀ pàrọ̀ yìí Gbádégẹṣin alẹ́ṣin lọ́yẹ́ orúkọ Yorùbá mi wo ló tún ń sọ pẹ̀lẹ́ṣin à ń jẹ nínú gbogbo nǹkan wa àwọn bàbá wa tó bá gun ẹṣin wọ́n fi ẹṣin kẹ́ṣin ró wọ́n fi ẹṣin wọ́n fi ń gbayì ni ìyá ti tèmi tó bí èmi ní ọmọ bàbá tiẹ̀ ra ẹṣin fún ìyá mi tó bá jókòó sórí ẹṣin irú ojúde ọba tó máa ń ṣe yẹn ìyá mi máa ń gun ẹṣin ká máa jó lórí ẹṣin wọ́n ní kò sí ẹni náà ní ìpẹ̀rù láyé ìgbà ìyá ti tèmi tó lè jó lórí ẹṣin tó yá mi ìyá ẹ̀ bàbá ẹ̀ ó ra ẹṣin odindi ó ra ẹṣin fún mi ìyá tèmi bàbá ẹ̀ ra ẹṣin fún bẹ́ẹ̀ ni ẹ ṣeun màmí ẹlẹ́ṣin lẹ́ẹ̀kan màmí sunshine ṣeun bàbá tó bí ìyá tèmi ó ra ẹṣin fún bó ṣe ń lọ sí ojúde ọba ìyá tèmi máa jókòó sórí ẹṣin a máa fi ẹṣin jó a máa fẹṣin dábìrà kò sí ẹni náà ní ìpẹ̀rù tó lè jó lórí ẹṣin bí ìyá mi eléyìí ò ń sọ̀rọ̀ àní-àní àwọn bàbá wa lo ẹṣin fún nǹkan ìdùnnú nǹkan ayọ̀ nǹkan ká fi gbayì ayé tí wọn ò lè kò dàbẹ́ yín Fúlàní tó jẹ́ wípé ibi tẹ́ ẹ bá gun ẹṣin wọ̀ bá ẹ máa gẹṣin kóòlù ni ṣáìmọ̀ ni ẹṣin táwọn pọ̀nrípọ̀n gbá ẹ̀yìn Fúlàní tẹ́ bá gùn báyìí ẹ ń lọ kóòlù níbi tẹ́ ẹ bá gun ẹṣin wọ̀ báyìí wọ́n dáràn wọ́n kú wọ́n gbé ikú ti wọlé dé nìyẹn àrùn ti dé bá wọn jìnnìjìnnì ti dé bá wọn ayé wọn ò tún sẹ́tù mọ́ ẹ̀yin Fúlàní gbogbo bíkíbi táwọn pọ̀nrípọ̀n gbá yín bá wọn ẹ̀gún ẹṣin dé wọ́n máa pa wọ́n lẹ́kún bẹ̀ kan tó lọ ni táwọn bàbá ńlákù bàbá tèmi bá gun ẹṣin wọ́n lọ ṣe fàájì ara wọn ni tó bá gun ẹṣin wọ́n lọ fi dárayá ni tó bá gun ẹṣin débì kan àbí tó bá mẹ́ṣin débì kan wọ́n fẹ́ bù wọn ni
àwọn bàbá ńlá kù pọ̀ nípò gbá àti yín wọ́n lọ gun ẹṣin lọ pa èèyàn lẹ́kùn ni ọ̀tọ́ máa ń ṣe nìyẹn agẹṣinkólù nìyí ṣé ó ti gbàgbé ni ṣẹ́yìn Fúlàní gbàgbé ni ẹ̀yin fẹ́ sọ̀rọ̀ sí ìran wa ẹ̀yin ò ní history gidi kan téèyàn ń fetí gbọ́ láyé gbogbo history ti yín ló bad gbogbo history yín pátápátá ló worst tó jẹ́ wípé èèyàn tó bá ń ronú bí èèyàn ẹlẹ́ran ara tó bá fi etí gbọ́ á mọ̀ wípé ìran burúkú ìran òfò ìran àdánù nìran tó ń pè ní ìran Fúlàní orí Ìlọrin tá ti ń ṣe dọ̀bá lẹ́nu sẹ́yìn lẹ́nibẹ̀ tẹ wá ń gun ẹṣin táwọn yẹn náà wá ń jó tẹ̀lé yín àwọn ará Ìlọrin àwọn ọmọ ìlú Ìlọrin gangan wọn ọmọ tán ni wọ́n ti gbàgbé ìtàn àbọ̀n kú lórí ni kò ń ṣe gbogbo wọn ọ̀pọ̀lọpọ̀ nù wọn pé ẹṣin tẹ gùn wá bá àwọn baba ńlá kú bàbá àwọn ẹṣin gbẹ́ṣe gun ẹṣin wọlé bá Àfọ̀njá nìyẹn tẹ gbẹ̀mí lẹ́nu ẹ̀ tẹ báyé wọn jẹ́ n táwọn bàbá ńlá kú bàbá yín máa ń ṣe ẹ rí pé táwọn bàbá tiwa tó bá ń gun ẹṣin yẹn máa rìn lọ ẹ máa rí ẹṣin yẹn máa rí ó máa rèdí ó máa rìn lọ ó máa rìn wọn stress ẹṣin láyé wọn ẹ̀yin Fúlàní tẹ́ bá gbá ẹṣin mú báyìí ẹ máa sá eré ẹṣin máa ya wèrè ni ẹ̀yin gan máa ya wèrè lérí ẹṣin bí ìgbà tí kẹ́ṣin àtẹ̀yìn àtẹ̀ṣin kó sọ yín nù kẹjọ sọra yín nù ni torí pé ẹ̀ ń lọ ba yé èèyàn jẹ́ ni ẹ̀mí ká destroy yẹn á wá wọnú yín ẹ̀mí ká pa wọ́n lẹ́kùn yẹn á wá wọnú yín á wá gbé yín wọ̀ ẹ̀ dàbẹ́ni tó ti fa gbóyó tó ti fa nǹkan tó ti wà possessed ẹ̀ rójúde ọba ni ẹ̀rí tó fi yàtọ̀ sí dọ́bà yín ni anybody looking at you people lórí ẹṣin yẹn máa ti mọ̀ wípé these people can destroy ẹ máa wà so nautic lórí ẹṣin tó jẹ́ wípé the way tẹ́ ṣe máa gun ẹṣin báyìí ẹṣin yẹn gan ti máa mọ̀ pé àbí ó ń gbé mi lọ pààyàn ni àbó ń gbé mi lọ gbàlújẹ́ ni àbó ń gbé mi lọ ṣe kinní kan ni òun àtẹṣin yẹn ti jọ communicate ó ti rí spirit ara yín spirit àwọn baba ńlá kú bàbá yín ó ti wọnú yín ó ti merge mọ energy ẹṣin yẹn ò lè dúró kó ṣe bí normal human being ó máa ṣe bí wèrè ni àwọn bàbá tiwa tó bá orí steez ni ó rí àwọn bàbá yẹn ni ó rí àwọn obìnrin ni lójúde ọba ó rí bó ṣe jókòó sórí ẹṣin ìjókòó ọlá ni ẹṣin gan mọ̀ wípé ayé yìí gan ò gba gídígbò kò ń ṣe gíragíra ẹṣin yẹn gan feel peace tó wà nínú wọn because ẹranko tẹ́ ẹ ṣe ń wò yẹn ẹṣin ó wà nínú àwọn ẹranko tó jẹ́ wípé ó máa ń mọ nǹkan tí ó wà nínú èèyàn téèyàn yẹn ń feel nǹkan téèyàn yẹn ń rò ẹṣin ó máa ń communicate pẹ̀lú irú energy tó wà lórí ẹni tó ń gùn ṣé ẹ mọ̀ ni is highly spiritual gbogbo àwọn nǹkan táwọn baba ńlá tiwa bá ń ṣe wọ́n ń mú nínú ìgbésí ayé yín torí wípé ẹ lórírun ẹ níbì kan tẹ́ ẹ lè pè pàtó ní ti yín ẹ nífọ̀kànbalẹ̀ òun lẹ fi ń gẹṣin kiri kó lù ú òun lẹ fi ń gẹṣin kiri làwọn bàbá yín tán fi ń wá ìsinmi wọ́n wá ìsinmi tán fi kú wọn rí ìsinmi yẹn náà ta ló máa fún wọn nísinmi òun náà lẹ́yìn náà ṣì wà nílùú Ìlọrin yẹn ọkàn yín ò balẹ̀ dọ̀la torí ẹ mọ̀ wípé bí tẹ wà yẹn ó lè lẹ́lọ́jà ń bẹ̀ àwọn baba ńlá kú pọ̀ nípa gbá yín kẹ́ṣí kọlù débẹ̀ ni ẹ dẹ̀ mọ̀ pé ìgbà tó bá wù àwọn onílù tó bá jí tó bá yìí ayé yín máa padà rún ni ṣé bí nǹkan tó ń ṣe yín nìyẹn ṣe bí nǹkan tó ń ṣe yín nìyẹn ẹ wá ń sọ pé àwọn baba ńlá yín ló ń gun ẹṣin torí pé ẹ ti rí pé àwọn baba ńlá yín ẹṣin tó ń gùn ẹṣin ká pààyàn ni ká fa ìdàyọ báyìí ká fi gúnyàn látòrí ẹṣin
káwọn bàbá yín gun ẹṣin bọ̀ báyìí káwọn aráàlú máa sáré lọ báyìí kán máa gún wọn lẹ́yìn kọ̀ọ̀kan táwọn bàbá yín ṣe nìyẹn. Àwọn bàbá tiwa tó bá ń gun ẹṣin bọ̀ bá àwọn èèyàn máa ń kí wọn ni wọ́n máa ń yẹ́ wọn sí ni. Ẹṣin wọn báyìí wọn á ti mọ̀ pé àwọn ẹṣin òun ṣe àwọn ẹṣin tó ti tọ́jú. Àwọn ẹṣin tó yẹ pé tó bá rí báyìí wọ́n máa wò bíbẹ̀ àbẹ́yàn gan lẹ́ṣin yìí ni. Báwọn bàbá ńlá kú bàbá tiwa ṣe máa ń tọ́jú ẹṣin nìyẹn. Àwọn bàbá ńlá kú pọ̀nrípọ̀ngbà tiwa tó bá tọ́jú ẹṣin tó bá ń bọ̀ lórí ẹṣin decoration tó bá fi sórí ẹṣin ìwọ gan máa wàá feel like pé o need láti mọ bó ṣe ń gun ẹṣin. Wàá feel like o need láti lówó lọ́wọ́ láti lè lọ ní ẹṣin tiẹ̀. Wọ àwọn bàbá ti yín tó bá ra ẹṣin báyìí kán fìdí ẹṣin yẹn kán fún lómi ogún yánu. Ibi tẹ́ ẹ bá dorí kọ pẹ̀lẹ́ṣin yẹn báyìí pípa ni. Ṣé ti gbàgbé ni? Báwọn bàbá ńlá kú pọ̀nrípọ̀ngbà yín. Apààyàn ni wọ́n, agẹ́ṣinkólú ni wọ́n. Ẹ̀yin Fúlàní. Agẹ́ṣinkólú òun làwọn pọ̀nrípọ̀ngbà yín. Àwọn bàbá tiwa ò sì rí bẹ́ẹ̀. History àwọn bàbá tiwa kò rí bẹ́ẹ̀. Àwọn bàbá wa rí àwọn ẹṣin àti nǹkan tó fi ń yan fáńdá tó fi ń dárayá tí ò ń ṣe nǹkan téèyàn yẹ kó èèyàn ní lára. Tí ẹṣin wọn bá ń lọ lóde ìwọ gan á mọ̀ wípé ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin ìlú ló ń lọ yìí. Lẹ́ṣin wọn máa mú ìrù ẹ̀ báyìí lá máa fi gbé báyìí á máa gbá ìrù ẹ̀ báyìí ìwọ gan máa mọ̀ pé yes èèyàn rèé. Àmọ́ àwọn bàbá tí yín tó bá ti dé bá ẹranko dé ni wọ̀kìlú mọ̀ ni. ń gbọ́ wọ́n ní ẹ̀ lè ra ẹṣin wọ́n ní wọ́n ẹ tún jí gbé ni. Kò sí ìwà tí ò sí lọ́wọ́ yín. Tẹ́ ẹ bá ti gẹ̀ẹ́tì ẹṣin báyìí kán máa bímọ kẹ́ lọ fi bayé wọn jẹ́ ń bẹ̀. Bẹ́ẹ̀ ni ti màálù. Àwọn bàbá wa ló ń sin màálù. A ní màálù táwọn bàbá wa ń sìn láyé tiwọn. Bá ṣe ń rí màálù brown là ń rí màálù dúdú lè ní kálukú rí màálù white wà rí white and black. Ìgbà táwọn Fúlàní yadé màálù white nìkan là ń rí. Tẹ́ ẹ bá dẹ̀ ti kó màálù yín dé báyìí òṣì débẹ̀ ni.